ní orúkọ Kristi ni a kí gbogbo ẹ̀yin ará ilé àti àwa tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí Dayọ̀sísì Ifẹ̀ ìjọ Anglican ṣe àgbékalẹ̀ rẹ̀ nípa ìjíròrò nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a bẹ̀rẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ìwé tá ń lò náà ni ìwé tí Dayọ̀sísì wá ṣe tí a pè àkórí rẹ̀ ní ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Ní òní ní agbára Ọlọ́run à ń tẹ̀síwájú ní orí kẹta tó wà ní ojú ìwé keje, ìwé tí a ń lò. Ní agbára Ọlọ́run àwọn tí a ó dìjọ tukọ̀ ètò yìí, àwọn náà ni a ní ọwọ́ àlàáfíà mi. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé. Ọ̀nàrìndé Marcus Bóyè, ẹni tí ó fẹ̀yìntì bí àlùfáà àgbà. Ẹ ṣé àdúpẹ́ sà. Màmá wa tó wà ní ọwọ́ ọ̀tún mi, àwọn ará ilé fẹ́ mọ orúkọ yín mà. Ọládìméjì Tóyìn Abọ́sẹ̀dé. Èmi tí mo jẹ́ atọ́kùn ni à ń pè ní, tàbí kíkú sọ pé orúkọ mi ni Venerable Olúwatúnmiṣe Ayọ̀dèjì Olúwaṣọlá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti onírọ̀rọ̀ tí ẹ ń gbà láti bá wa ènìyàn yín sọ̀rọ̀ bí a ti ń lọ nínú ìjíròrò ẹ̀kọ́ Bíbélì yìí. A gbàdúrà wípé kí Ẹ̀mí Mímọ́ kí ó fún wa ní òye, kí ó fún wa ní ìtumọ̀ nípa ẹ̀kọ́ Bíbélì tòní. Gbogbo ohun tí ẹ fẹ́ kí àwọn ará kí wọ́n mọ̀, Olúwa ẹ bá wa fi yé wọn. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó fún ìjíròrò ní orí kẹta ni a pè ní àwọn àìgbọ́ ara ẹni yé tàbí àṣìtúmọ̀ ìgbéyàwó. Ibi kíkà wa ni ó wà ní Jẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ ìkejìdínlógún dé ẹsẹ̀ ìkẹrìnlélógún. Màmá wa, ẹ bá wa kà á. Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé, èmi yóò ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè, òun ni orúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo lé orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mú orun ìjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ́ obìnrin, ó sì mú un tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé èyí ni egungun nínú egungun mi àti ara nínú ara mi, obìnrin ni a ó máa pè é, nítorí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọpẹ́ fún Olúwa. Èròǹgbà tàbí àfojúsùn wa, ohun tá a fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ ni láti kọ́ wa wípé bíbísí jẹ́ ọ̀kan lára ojúṣe ìgbéyàwó, ṣùgbọ́n kìí ṣe ojúlówó èrèdí ìgbéyàwó. Bíbísí pé à ń bí ọmọ ọ̀kan ló jẹ́ lára ojúṣe ìgbéyàwó, ṣùgbọ́n kìí ṣe nítorí èyí gangan ni Olúwa ṣe gbé ètò ìgbéyàwó kalẹ̀. Ní àìgbára wa ní àkókò, a lọ sínú ìfáàrà nígbàtí bàbá wa tí wọ́n wà ní ọwọ́ àlàáfíà wa yóò kà á fún wa. Ọ̀kan lára àwọn àsìtúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ní lọ́kàn nípa ìgbéyàwó yálà nínú ìjọ tàbí lóde ni wípé ojúlówó èrèdí pàtó ìgbéyàwó ni láti máa bí sí i. Bíbélì takò ó, bí ó tilẹ̀ jẹ́ wípé ní Genesis orí kìíní ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n Ọlọ́run pàṣẹ fún ènìyàn láti máa bí sí i kí ó sì máa rẹ̀, ó sì ṣe
àlàyé ìgbéyàwó gẹ́gẹ́ bí ètò tí ó fààyè gba ìbísí. Bíbísí kìí ṣe èrèdí pàtó tí a torí rẹ̀ gbé ìgbéyàwó kalẹ̀. Pẹ̀lú àkókò àti àyídáyidá ayé, ènìyàn méjì lábẹ́ májẹ̀mú ìgbéyàwó a máa wà pọ̀, wọn a sì di ọ̀kan tó bẹ́ẹ̀ tí a kì yóò lè ṣe ìyàtọ̀ láàrin wọn. ẹ̀yin ará wa, tí a bá fọkàn bá ibi tí a kà àti ìfáàrà lọ, a rí wípé kìí ṣe nítorí pé a fẹ́ máa bí sí ní ìdí kan pàtó tí Ọlọ́run fi gbé ètò ìgbéyàwó kalẹ̀, bí kò ṣe pé kí a jẹ́ olùrànlọ́wọ́. Tí a bá wo ibi tí a kà yìí, gbogbo àwọn ẹranko ní Ádámù sọ lórúkọ, ṣùgbọ́n kò sí èyí tó lè rán níṣẹ́ nínú wọn, kò sí èyí tó lè ṣe olùrànlọ́wọ́ fún. Èyí ló mú kí Ọlọ́run kí ó gbé ètò ìgbéyàwó papọ̀ nínú ìfárawa àtakọ àtabo, kìí ṣe akọ àti akọ tàbí abo àti abo. Akọ àti abo gẹ́gẹ́ bí ọkọ àti aya, ọkùnrin àti obìnrin, wọ́n á papọ̀, wọ́n á di ọ̀kan tí kì yóò sí ìyàtọ̀ ní àárín wọn. Bí a ti ń tẹ̀síwájú, àdúrà wa ni wípé ju bí àwa ṣe lè fún wa ní ìtumọ̀, Ẹ̀mí Mímọ́ yóò fún wa ní ìtumọ̀ ní orúkọ Jésù. Àmín. Tí a bá rí ìbéèrè tó ń lọ lọ́kàn yín tí ẹ fẹ́ béèrè, ẹ̀rọ tí mo fẹ́ pè yìí ni a lè tẹ àtẹ̀jíṣẹ́ sí tàbí ohun tá à ń pè ní WhatsApp ní orí fóònù wa 0814 719 4733 òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin èje ọ̀kan ẹ̀sán ẹ̀rin èje ẹ̀ta àti ẹ̀ta. Tí a bá rí ìbéèrè tí ẹ fẹ́ béèrè, àtẹ̀jíṣẹ́ nìkan ẹ bá wa tẹ̀ síbẹ̀ tàbí kẹ bá wa ṣe ní WhatsApp. A ń lọ sínú atọ́nà ìjíròrò báyìí. Bàbá wa, báwo ni ẹ ṣe lè ṣe àlàyé àìgbọ́ra ẹni yé tàbí ohun tá à ń pè ní àṣìtúmọ̀ ìgbéyàwó? Ẹ ṣé atọ́kùn. Ohun tí à ń pè ní àṣìtúmọ̀ ìgbéyàwó ó jẹ́ èyí tí kò fi ète àti ògo Ọlọ́run hàn. Tí ènìyàn bá jẹ́ pàtàkì ìpinnu Ọlọ́run àti àwòrán Ọlọ́run, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ fún ènìyàn ní Genesis orí kìíní ẹsẹ̀ 24 pé kí ènìyàn kí a dá ènìyàn ní àwòrán ohun tìkára òun. Bẹ́ẹ̀ni. Tí ènìyàn sì jẹ́ ògo Ọlọ́run, ìgbéyàwó nínú ènìyàn gbọ́dọ̀ jẹ́ èyí tí yóò máa fi ògo Ọlọ́run hàn. Ìgbéyàwó tí kò ní ìpinnu àti fi ògo Ọlọ́run hàn, ó jẹ́ ohun tí a lè pè ní àṣìtúmọ̀ ìgbéyàwó. Ẹ ṣé àdúpẹ́ sà. Màmá wa, ǹjẹ́ a ní àfikún tí a fẹ́ ṣe? Bẹ́ẹ̀ ni atọ́kùn, ohun tí mo máa fi àfikún fún tí bàbá wa sọ ni wípé tí a bá ní ká wo àṣìtúmọ̀ ìgbéyàwó, ó ní èrò tí àwa ọmọ ènìyàn ń rò sí ìgbéyàwó tó yàtọ̀ sí ọkàn tí Ọlọ́run fi gbé ìgbéyàwó kalẹ̀. Àṣìtúmọ̀ ìgbéyàwó ni wípé àwọn ènìyàn tiẹ̀ máa wò wípé ní ìgbà tí mo bá gbéyàwó búrùjí máa dé, tàbí tí n bá ti gbéyàwó kí n bí ọmọ kíákíá ni. So nígbà tí irú nǹkan wọ̀nyí kò bá ṣẹlẹ̀, òun ni à ń pè ní àṣìtúmọ̀, nítorí pé ìgbéyàwó Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, ká máa ra wa lọ́wọ́. Ọlọ́run ṣe gbé ìgbéyàwó sílẹ̀ àti àjùmọ̀kó ẹgbẹ́ pọ̀. Ẹ ṣé àdúpẹ́ mà. Ní àfikún, ẹ̀yin aráalé, tá bá rí ohunkóhun tó jẹ́ òye wa tàbí ìtumọ̀ta fún ìgbéyàwó tó lòdì sí ohun tí Ọlọ́run torí rẹ̀ dá sílẹ̀, òun ni à ń pè ní àìṣìtúmọ̀ ìgbéyàwó tàbí àìgbọ́ ara ẹni yé. A lọ sí atọ́nà ìjíròrò ìbéèrè kejì láì gbára wa ní àkókò. Yàtọ̀ sí BBC, kí tún ni àwọn àìgbọ́ra ẹni yé tàbí àìṣìtúmọ̀ ìgbéyàwó mìíràn tí ó wọ́pọ̀ lóde òní? Màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá wa. Ẹ ṣé atọ́kùn. Ohun tí a tún lè rí sí ni wípé
nígbà tí ọ̀pọ̀ ènìyàn bá tiẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó wọ́n á máa lérò wípé ìgbéyàwó ó wà pé kí burújí ènìyàn kí owó dé rẹpẹtẹ nígbà tí owó kò bá wá tètè dé wọ́n á ní ìgbéyàwó kò rí bẹ́ẹ̀ wọ́n ṣì ìgbéyàwó yìí túmọ̀ nìyẹn. Ọlòmíràn tiẹ̀ tún máa wò wípé nígbà táwọn bá ti gbéyàwó àwọn ti ní òmìnira kúrò lábẹ́ bàbá àti ìyá wọn pátápátá kò rí bẹ́ẹ̀ àṣìtúmọ̀ ìgbéyàwó nìyẹn. Àfikún mìíràn tí a tún lè sọ ni wípé àfojúsùn wa sí ìgbéyàwó ó yàtọ̀ sí títí èyí tí Ọlọ́run gbé kalẹ̀. ẹ ṣe àdúpẹ́ mà ẹ̀yin ará nínú ilé. Àwọn àṣìtúmọ̀ ìgbéyàwó mìíràn tí ó wọ́pọ̀ lóde òní tàbí a lè sọ pé ó ti ń jẹyọ ìfòṣáájú òde òní òun ni à ń mẹ́nubà lọ́kan òjọ̀kan báyìí. Màá béèrè lọ́wọ́ bàbá wa fún àfikún sí ohun tí à ń sọ yìí. ẹ ṣe atọ́kùn. Mo ń sọ pé fífi àìdọ́gba dàpọ̀ mọ́ aláìgbàgbọ́ gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀ẹ́dógún ṣe sọ pé kí a má ṣe fi àìdọ́gba dàpọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́. Nígbà tí ènìyàn bá ń fẹ́ obìnrin tàbí fẹ́ ọkọ èyí tí ìgbàgbọ́ rẹ̀ ṣe àjèjì sí ti Kristi, ìgbéyàwó náà kò ní ìbámu pẹ̀lú ìlànà Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe rí fún àwa tí a jẹ́ ti Kristi. Nítorí náà àṣìtúmọ̀ pọ́nbélé ni pé bá a bá gbéra ẹni níyàwó a lè yí ọkọ tàbí aya padà lẹ́yìn ìgbà tá a ti ṣe ìgbéyàwó tán. ẹ ṣe àdúpẹ́ sà. Kì í ṣe nítorí àwa tá a wà níbí nìkan ni a ṣe gbé ẹ̀kọ́ Bíbélì kalẹ̀ fún ire àti àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ni. Ẹ ká wo ìgbéyàwó tiwa. Ṣé àwọn àṣìtúmọ̀ tí à ń sọ yìí ṣé kò farahàn níbẹ̀? Ní àfikún sí ìdáhùn màmá wa àti bàbá wa, ọ̀pọ̀ pàápàá tún gbàgbọ́ wípé nígbà tí òun bá ti wọ inú ìgbéyàwó òun ti gba ìyọ̀ǹda, òun ti ní ẹ̀tọ́, òun lè ṣe lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún kílẹ̀ tó ṣú. Tí ìkan nínú àwọn méjì tó wà nínú ìgbéyàwó tí kò bá sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀, ó lè mú nǹkan míì wá níní òye wípé tí bá ti di ọlọ́kọláya mo lè máa bá ara wa lò pọ̀ bó ṣe wù wá. Àṣìtúmọ̀ pátápátá ni bó tẹ̀ jẹ́ pé a kò lè mú kúrò nínú ìgbéyàwó. A sọ àwọn wọ̀nyí ká fi kún àwọn eléyìí táwa ti mọ̀ tó jẹ́ àṣìtúmọ̀ tàbí àìgbọ́ra ẹni yé mìíràn tí ó wọ́pọ̀ nínú ìgbéyàwó. A lọ sínú ìbéèrè kẹta. Wọ́n ní ká sọ kí a sì ṣàlàyé àwọn àmì tó ń ṣàfihàn wípé ọkọ àti aya ń gbé nínú àṣìtúmọ̀ tàbí àìlóye ìgbéyàwó. Bàbá wa, kí ni àwọn àmì tó jẹ́ pé tí ọkọ àti aya bá ń gbé nínú àṣìtúmọ̀ tàbí àìlóye ìgbéyàwó, àwọn nǹkan tó bá jẹ́ yẹn á jẹ́ kí èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ lórí fún wọn? ẹ ṣe atọ́kùn. Tí a bá rí àwọn tó jẹ́ tọkọtaya tí wọ́n ò lè finú tán ara wọn, tí wọ́n ò lè finú hàn ara wọn, tí wọ́n lè finú ara wọn, àṣìtúmọ̀ ni. Nítorí pé a ò nílò láti máa wá ẹlẹ́rìí sí ẹnì kejì. Ibi tí a bá ti gbà pé a wà, kí ọkọ gbà pé bẹ́ẹ̀ nìyàwó wà, ó sì ní ìfọkàntán pé dájúdájú ìyàwó òun kò sí níbi òmíràn ju ibi tó sọ pé òun wà. Bẹ́ẹ̀ ni tọkọ náà. Ní tòótọ́ àwọn ènìyàn lè máa mú ẹjọ́ máa fi ṣe ìfisùn ọkọ tàbí aya fún ara wọn, ṣùgbọ́n àwọn tó fẹ́ ara wọn tọkàntọkàn tí wọ́n fi ọkàn tán ara wọn, wọ́n á lè fi ìgbàgbọ́ bára wọn lò débi tó jẹ́ pé àwọn èèyàn tilẹ̀ lè máa sọ pé wọ́n ti gba wèrè lẹ́sìn. Ẹ ṣe àdúpẹ́ sà. Màmá wa, kí ni èrò ọkàn yín nípa ìdáhùn yìí? Ẹ ṣe atọ́kùn. Àwọn ohun tó máa tún máa jẹyọ
nírú ibi tí àìgbọ́ra-ẹniyé tàbí àsìtúmọ̀ ìgbéyàwó wà ní wípé ìjẹgàba ó máa wà láàrin ọkọ àti aya, kò ní sí ìfẹ́ tó jinlẹ̀ nírú ìdílé bẹ́ẹ̀. Wọ́n á máa ṣe nǹkan wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ọkọ á tilẹ̀ gba ọwọ́ ọ̀tún, ìyàwó á gba ọwọ́ òsì. Ọkọ gbà wọ́n tiẹ̀ lè béèrè lọ́wọ́ aya wípé níbo ni ọkọ rẹ lọ, àná mi ò mọ ibi tó lọ o, òun ò mọ ìrìn ẹ̀, nítorí wípé wọ́n ti ṣi ìgbéyàwó túmọ̀. Àwọn ohun tí ó máa jẹyọ nírúurú ìdílé bẹ́ẹ̀ nìyẹn. Ní àfikún ẹ̀yin ará wa nínú ilé, ní ìgbéyàwó tá bá ti ń rí ìtàkùrọ̀ gan lóòrèkóòrè, tọkọ àtìyàwó ń já ojúmọ́ra wọn, tí wọ́n ń pariwo lára wọn, tí wọ́n ń sọ ọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tó lòdì sí ara wọn, wọ́n wà lábẹ́ àṣìtúmọ̀ tàbí ìgbọ́ra ẹniyé nínú ìgbéyàwó. Bákan náà ló tá ń pè ní ìtànjẹ àti ìrẹ́jẹ, ká máa rẹ́ ara wa jẹ, ká máa tan ara wa jẹ. Ẹnikẹ́ni tí ilé bá ti ń farahàn nínú ìgbéyàwó rẹ̀, wọ́n ń gbé lábẹ́ àṣìtúmọ̀ tàbí àìlóye ìgbéyàwó. Èyí tí mo fẹ́ fi kún òun ni ti ìbálòpọ̀ tí kò ní gbèdéke. Anyhow, bó ṣe wù wá ni a lè máa bára wa ṣe papọ̀, iye àkókò tá bá fẹ́ ni. Even àwọn ẹlòmíràn ń ṣe ní ọ̀nà tó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Gbogbo ibi tẹ́lẹ̀ yìí bá ti ń jẹyọ, wọ́n ń gbé lábẹ́ tàbí ká sọ pé wọ́n ń gbé nínú àìgbọ́ra ẹniyé tàbí àṣìtúmọ̀ ìgbéyàwó. Àdúrà wa ni pé gbogbo ibi tí irú afẹ́fẹ́ yìí bá ti ń farahàn, Ọlọ́run fún ara ẹ̀ yóò bá wa pa afẹ́fẹ́ náà lẹ́nu mọ́. Àmín. Ìbéèrè tó kẹ́yìn tí a fẹ́ yẹ̀wò, wọ́n ní ká sọ bí ó bá tiẹ̀ wà àwọn àbáyọrísí tó lè ti inú níní òye tí ó lòdì nípa ìgbéyàwó. Kí ló lè yọrí sí, bàbá wa? Ẹ ṣe ohun tí mo kọ́ lè fẹnu kàn pé àbáyọrí àṣìtúmọ̀ ó lè fa ìkọ̀sílẹ̀. Ìkọ̀sílẹ̀ sì pé oríṣi méjì. Ìkíní ni ìyapa nínú ilé, nígbà tí tọkọtaya ń gbé lábẹ́ òrùlé kan tí wọn ò ṣe papọ̀, tí olúkúlùkù sì ń bá tirẹ̀ lọ, tí à ń yára ẹni sílẹ̀, máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi. Kókó jabele kálukú ló ń ṣe tiẹ̀. Káàárọ̀ oòjíire kì í ṣọmọ ìyá ìjà. Ìkọ̀sílẹ̀ ti wọ àárín wọn. Bẹ́ẹ̀ sì ni ìyapa kejì tó jẹ́ ìkọ̀sílẹ̀ ni pé kọ́kọ tàbáyá kó kó jáde nílé fẹ́nìkejì ẹ̀. Èyí ó sì ń fa ohun tí ò dáa. Ó ń ba ayé ọkùnrin jẹ́, ó ń fọ́ ayé obìnrin, ó dẹ̀ ń da ayé àwọn ọmọ láàmú, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ló lè ṣe irú ìràpadà irú ìdílé bẹ́ẹ̀. Irú ìgbéyàwó bẹ́ẹ̀. Ẹ ṣe àdúpẹ́sà. Màmá wa, ní àfikún tàbí kí n kúkú sọ wípé ṣé ohun tí bàbá wa sọ yẹn ṣé bẹ́ẹ̀ náà ló rí? Bẹ́ẹ̀ ni atọ́kùn, mo ní àfikún. Ẹ ṣe. Àfikún tí mo ní ni wípé àbáyọrí sí àsìtúmọ̀ ìgbéyàwó ó lè fa àìsàn sí ara ọkọ tàbí ìyàwó. Nígbà tí àwọn méjì bá ti wà nínú òpòrúurú, ọkọ àti ìyàwó tó ń jà lójoojúmọ́, ìyàwó lè ní hypertension, ó lè fa stroke, lè tó jẹ́ wípé ó lè mú ẹ̀mí èyíkéyìí méjèèjì kúrú. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, ó tún lè jẹ́ kí àwọn ọmọ wọn kó ya ìyàkúyà nígbà tó jẹ́ pé wọ́n ráàyè fi ẹsẹ̀ wọn lé ọ̀nà Ọlọ́run nítorí pé wọ́n ṣi ìgbéyàwó wọn túmọ̀. Wọn ò ní ráàyè láti gbàdúrà, àwọn ọmọ wọn máa ya ọmọkọ́mọ sí ìgboro. Ẹ ṣe àdúpẹ́ mà. Ní àfikún ẹ̀yára létí ẹ̀ ń gbọ́ wa, tí a kò bá tètè bójútó àìgbọ́ra ẹniyé tàbí ká mú kúrò nínú ìgbéyàwó wa, àwọn ohun tó lè yọrí sí ni àwọn bàbá wa àti màmá wa ti sọ fún wa yìí. Àfikún tí mo ní ni wípé ohun tá à ń pè ní à ń ba dúkìá ara ẹni jẹ́, à ń fọ́ mọ́lẹ̀, ó lè wọ́pọ̀ kó jẹ́ àbáyọrísí tí a bá tètè mú àṣìtúmọ̀ tàbí àìgbọ́ra ẹniyé kúrò nínú ìgbéyàwó wa. Ìkejì ni wípé
àwọn ọmọ tó wà nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀ ó lè sún wọn, ìgbéyàwó tí ẹ̀lẹ́ máa wù wọ́n pé ṣé bí ọkọ ṣe rí nìyí, bí ìyàwó ṣe rí nìyí, èmi ò ní gbéyàwó torí wípé ohun tó ń jẹ nínú ìgbéyàwó bàbá àti ìyá wọn kì í ṣe ohun tó tẹ́ wọn lọ́rùn. Nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọmọ máa tako bàbá àti màmá lójú ara wọn, àwọn ọmọ wọn wá ya ìpáǹlé gẹ́gẹ́ bí màmá wa bí wọ́n ti mẹ́nu bà. Tàbá rí ibikíbi tẹ́lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀, ohun tó ń sọ ni wípé wọn ò ní òye tí ó bá òye Ọlọ́run mu fún ètò ìgbéyàwó. Lẹ́ẹ̀kan sí, tàbá rí ìbéèrè tó lọ lọ́kàn wa ní ti àkòrí tí à ń wò lónìí, ẹ bá wa tẹ àtẹ̀jíṣẹ́ ẹ̀yà aládé sí nọ́mbà tí mò ń pè yìí 0 8 1 àti 4 7 1 9 4 7 3 àti 3 0814 719 4733. ìkádìí òtítọ́ ni wípé Ọlọ́run dá ènìyàn ní akọ àti abo, ó sì retí kí wọ́n máa bí sí àti kí wọ́n gbilẹ̀ kárí ayé pẹ̀lú àwọn ènìyàn tí wọn yóò jùmọ̀ ṣe àkóso àwọn ohun tí ó dá. Ṣùgbọ́n síbẹ̀ ìgbéyàwó jẹ́ májẹ̀mú àjùmọ̀kẹ́gbẹ́pọ̀, àgbékalẹ̀ ìbáṣepọ̀ nínú èyí tí ọkùnrin àti obìnrin, ọkọ àti aya yóò dàpọ̀ di ara kan láti ṣe àkóso ìṣẹ̀dá gbogbo tí Ọlọ́run ti fún wọn. A kò lè ní irú ìgbéyàwó tí Ọlọ́run ń fẹ́ nípasẹ̀ títẹ̀lé àwọn àdàlù ènìyàn àti ṣíṣe ohun tí ọ̀gọ̀rọ̀ ènìyàn ń ṣe. A gbọ́dọ̀ ṣe àwájílẹ̀ ọkàn Ọlọ́run láti ṣàwárí àwọn ìlànà rẹ̀. Ẹ̀yin ará, tá bá rò wípé torí ká máa bí sí ká máa bímọ ni a ṣe dá ìgbéyàwó sílẹ̀, ǹjẹ́ tẹ́ mọ̀ wípé àwọn ọkùnrin àti obìnrin tí wọn ò wọnú ìgbéyàwó wọ́n ń bímọ, kò sí wàhálà fún wọn rárá. A sọ pé ká bímọ nínú ìgbéyàwó kò dára, bóyá kì í ṣe torí ẹ̀ nìkan tàbí torí ẹ̀ pàtó ni Ọlọ́run ṣe dá ìgbéyàwó sílẹ̀. Ìkejì ni ta mẹ́nubà lẹ́ẹ̀kan, Ọlọ́run ti ìbálòpọ̀, kì í ṣe torí àwọn nǹkan wọ̀nyí nìkan lolúwa ṣe gbé ètò ìgbéyàwó kalẹ̀. Tá bá wo ìkádìí, àárí ìdí tọ́lọ́run fi gbé kalẹ̀ níbẹ̀ pé ìgbéyàwó jẹ́ májẹ̀mú àjùmọ̀kẹ́gbẹ́pọ̀, àgbékalẹ̀ ìbáṣepọ̀ ní èyí tí ọkùnrin àti obìnrin wọ́n á dìjọ máa ṣàkóso ohun gbogbo tí Ọlọ́run dá. Oore ọ̀fẹ́ yìí tá bá rí ibikíbi tó ti bọ́ sọnù, Olúwa yóò dá padà. Àmín. Àwọn tó sì wà lọ́wọ́ ẹ̀ lórúkọ oore ọ̀fẹ́ yìí kò ní bọ́ sọnù. Àmín. Lẹ́ẹ̀kan sí, àwọn bàbá wa àti màmá wa tí àjọ darí ẹ̀kọ́ Bíbélì tòní, a kí yín pé ẹ kú ohùn látàárọ̀, kò ní sú yín, kò ní rẹ̀ yín, ohun èlò sọ́lá àti òdodo Olúwa yóò máa ṣe yín. Ẹ̀ní jẹ́ ohun èlò àlòpatì ní orúkọ Jésù. Bàbá wa àlùfáà àgbà tó ti fẹ̀yìntì, bàbá Ọ̀nàrìndé, a kí yín gidigidi, ẹ ṣé, Olúwa yóò máa dì yín mú ní àkókò fẹ̀yìntì yìí, ebi ò ní pa yín o, ìyà ò ní jẹ yín. Màmá wa Màmá Ọládìméjì, á dára fún yín o, ilé tí náà ò ní dàrú o, ilé àwọn ọmọ yóò ní dàrú, gbogbo ọ̀nà tẹ́ ń gbàdíjà àti mímu lórúkọ Kristi kò ní dípa o. Ẹ̀yin ará nílé, ẹsẹ̀ àkọ́sórí wa ni ó wà ní Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ 18. Mo fààyè sílẹ̀ fún wa láti ṣí Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ 18. Àmúgbàgbọ́ pé ẹ ti ṣí báyìí, ẹ máa kà á tẹ̀lé mi. Olúwa Ọlọ́run sì wí pé, Olúwa Ọlọ́run sì wí pé, kò dára kí ọkùnrin náà kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún. Ẹ ṣé, títí di ìgbà mìíràn tá ó tún pàdé lórí ètò yìí. A gbàdúrà yìí pé kí Ọlọ́run náànú rẹ̀ kí ó wà pẹ̀lú gbogbo wa. Ẹ jẹ́ kí a gba àdúrà. A fi ọpẹ́ fún yín bàbá wa àti Ọlọ́run wa fún oore ọ̀fẹ́ ọ̀rọ̀ yìí tí a gbọ́ ní àṣálẹ́ yìí. A gbàdúrà yìí pé bí a ti mú ìjíròrò yìí wá sí ìdánudúró, ẹ̀mí mọ́ yín kó máa bá wa sọ̀rọ̀ síwájú sí, kó máa kọ́ àwọn ènìyàn yín sí. Gbogbo ilé tí kò ti sí àlàáfíà
kí ọlọ́run àlàáfíà kó pàṣẹ àlàáfíà síbẹ̀. Àmín. Gbogbo ilé tí kò sí àìgbọ́ra ẹni yé kó Olúwa kó bá wọn yanjú rẹ̀. Àmín. Tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ìgbéyàwó ẹnì kọ̀ọ̀kan wa yóò jẹ́ èyí tó mú ògo wá fún Ọlọ́run. Àmín. Ṣe é fún wa bàbá wa ọ̀run nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.